wọ́n fi ń gbàyàn ni o wọ́n fi ń gbàyàn ni ìwọ tó bá ní WhatsApp account tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa tí mẹ́sẹ̀gì ń wọlé níbẹ̀ dáadáa ìwọ ló ní fídíò tí mo fẹ́ sẹ́ndì ìwọ ló ní information tí mo fẹ́ gbé wáyìí wọ́n fi ń gbàyàn ni o wọ́n fi ń gbàyàn ni ẹ wá wo fídíò tí mo ń ṣe mo fẹ́ kẹ́ share. ọ̀rẹ́ kan ló introduce business yẹn sí mi so ó ní kó máa fi 12,000 sí fún gbà mí 24 days gbà mí 12 days so ó lè fi 12,000 sí wọ́n máa fún wa ní bóyá bíi 50,000 pé fún agricultural pé kí ni ẹ bí agricultural stuff something like that kọ́ bẹ́ẹ̀ yẹn náà ni so bá ṣe fún mi ṣe pé mi ṣe òun dẹ̀ onítàmì kan tó ń wá kó bíi 100,000 sí so ó gba 350 ó lè gbowó lóòótọ́ but after 3 days ni wọ́n máa sanwó ní online yẹn so ó lè gba ó fi hàn mí ó screenshot ó sẹ̀dẹ̀ sí mi ó fi hàn mí pé àwọn nǹkan tó lè tún gbowó so ó sẹ̀dẹ̀ yẹn náà sí mi but group yẹn gangan èmi ti delete ẹ̀ òun ṣì ní so mo wá sọ pé kó tiẹ̀ send àwọn tó gbowó ń bẹ̀ àwọn tó lè ṣe transaction síbẹ̀ gbogbo àkọ́ bẹ́ẹ̀ pé kó sẹ̀dẹ̀ sí mi kí lè sẹ̀dẹ̀ sí kẹlẹ̀ rí so bí kí ni ẹ ṣe work nìyẹn so ká bá fi bí 50 sí so a lè dúró like bí ìgbà míì wọ́n lè gbó ní 3 days wá 50,000 kọ́ gba 200,000 ọkọ̀ gba bí 350,000 so within 3 days wọ́n á credit ẹni ní àkáǹtì app yẹn so ẹni tẹ́lẹ̀ yẹn lè gbowó yín bọ̀kẹ́ wọ́n máa gbowó yẹn á tó bí 3 days kẹ́ tó lè gbà so after 3 days wọ́n á fún yín lówó wọ́n á credit yín so wọ́n tẹ́lẹ̀ wọ́n fẹ́ gba tèmi ló di pé network ṣe dáadáa but ọ̀rẹ́ tó balance wọ́n wá tún gbé app kan wá pé kára pé yẹn lọ́ máa fi mọ̀ pé bí mẹ́mbà ni wá pé àwọn tó rà pé wọ́n máa blọ́ọ̀kì wọ́n máa yọ wọ́n láì sí yẹn 47,000 lọ́pọ̀ yẹn bó tún sẹ́yìn yẹn pé kí tiẹ̀ lè rí owó gba òkè fáwọn ní àwọn tó lówó pé bá tiẹ̀ fún mi ní 700 àwọn tí mo yá lówó lọ́wọ́ kí lè fún wọn pàtó dé máa text message ní group tàwa wẹ́wẹ́ sí o app yẹn ti close after 6 months ló máa close pé owó wa ti lọ àlè owó gbà mọ́ pé wọ́n ti ship mi so lẹ́kìn sẹ́ndì ìmí tó tún ṣẹ̀ṣẹ̀ sí ìbí tó ṣẹ̀ṣẹ̀ sí lẹ́kìn sẹ́ndì sí ní wọn tó ṣẹ̀ṣẹ̀ tún sí nìyẹn pé ẹ̀ka wá tún fowó sí ẹ̀ máa tún máa rí owó wa gbà pé níwà fún wọn nìyẹn pé kẹ́ni ọkọ̀ máa pe àwọn irú 1,120,000 tí mo fi sí sìn so wá ti káǹtì everyday sìn wọ́n máa fún mi ní 197 naira everyday so bá ti pé 60 days so máa gba gbogbo ẹ̀ ìyẹn wọnú àkáǹtì mi straight so bá fẹ́ gbà tẹ́yìn tá mo lè gbà irú 1.120 yẹn sì so bá ti pé 6 days máa gbà máa wọnú àkáǹtì mi àtọ́ ní 200 yẹn náà bá ti pé 8 days máa gbà á wọnú àkáǹtì so bá yẹn ṣe kíní yẹn nìyẹn àwọn kan dẹ̀ ti gbowó lẹ́kìn gbà tí ọ̀rẹ́ mi fi wọ̀n mí yẹn àwọn kan ti ń gbowó lẹ́kìn bẹ̀rẹ̀ pé ilé tú ẹgbà tí kẹta lè ń ṣe tí ó tẹ̀ mú pé kábà tẹ̀ owó gbà ká fi ra àwọn torí tv máa ń rí pé tv dẹ̀ máa ń sell tv pé máa tẹ̀ fi ra àwọn tv jọ tí wọ́n ti máa tà ìrọ̀mọ̀ pọ́wọ́ scam lọ bọ́ sí. nígbà tí wọ́n ṣetán pẹ̀lú company autumn surprise bleeding boss nígbà tí wọ́n ṣetán pẹ̀lú ẹ̀ wọ́n ti kówó tán fẹ́ kó lọ àwọn tó ti fall victim ti kó fall victim wọ́n ti rí owó tán fẹ́ gbà lọ́wọ́ àwọn yẹn wọ́n ti gbà á wọ́n ti shut down company yẹn tẹ́ bá lọ wo information yẹn nínú Google mo ti lọ síbẹ̀ láti lọ ṣèwádìí mo ṣèwádìí company yẹn dáadáa wọ́n ti shut it down ẹ lè bá information kankan bẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ti di ọmọ ṣetán ọmọ relé ọmọ ṣetán ọmọ relé lọ́rọ̀ yẹn dì wọ́n ti wá kó níbẹ̀ wọ́n wá wò pé yes àwọn èèyàn ti gọ̀ púpọ̀ jù àwọn dẹ̀ ti rí iye táwọn fẹ́ rí wọ́n wá lọ dá another company lẹ̀ another company yẹn ẹ gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú ẹ̀ torí tẹ́ bá lọ sínú Google ẹ máa rí wọn nígbà tẹ́ bá rí wọn nínú Google yẹn gangan tẹ́ bá press company ẹlẹ́kejì yẹn ẹ ní rí tó jọ mọ́ forest tán sí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ní rí kò ní jọ mọ́ bẹ́ẹ̀ rárá nǹkan míì lẹ́ máa rí kí ni orúkọ company tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ wọ́n ń pe company ẹ̀ ní GE care ó ní wọ́n ń pè wọ́n tiẹ̀ ti fi lọ̀ mí rí ngbà kan tí èmi gangan fúnra mi
mo kó sí wọn lọ́wọ́ ọmọbìnrin tó fi lọ̀ mí yẹn ìgbẹ́ là ń fẹ́ wé mi ò tiẹ̀ rí mọ́dìsìn ó ti sá lọ torí pé mo fẹ́ fi ọmọbìnrin yẹn mo fẹ́ fi hàn gbogbo Nàìjíríà mo fẹ́ fi hàn gbogbo èèyàn pátápátá kó mọ̀ pé ìwà aburú ló ṣe ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọmọbìnrin yẹn wà kó mọ̀ ní gbogbo ibikíbi tó bá wà mo mọ̀ pé ó jẹ́ nìkan tó ń wo fídíò mi dáadáa owó mi tí wọ́n gbà níjọ́ náà lọ́hùn àtàwọn tọ́jọ́ gbowó mi tó bá dijọ́ gbéǹde alkeamọ̀ màá gbowó mi lọ́wọ́ wọn padà yóò jẹ́ gbèsè fún wọn láyé àti lálkeamọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ọmọbìnrin yẹn ó fi Ọlọ́run bá bẹ̀ mí ó fi gbogbo ẹ̀ bẹ̀ mí mo ní mùsùlùmí ni mi kì í ṣe owó èlé èèwọ̀ ni fún mi ó ní rárá eléyìí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rí pé àwọn kan wà tó já sí pé wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tán nídìí owó mo wá wò pé tí n bá gbìyànjú tí èmi náà bá invest 30,000 naira sínú kíní fún wọn mo wá invest 30,000 naira bàdí wọ́n pé tí n bá gba 60,000 naira yẹn máa ha fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ mi tó já sí pé wọ́n ní problem nígbà tí mo fún wọn ní owó yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n introduce another thing sí mi wọ́n ní kó mú 10,000 naira wá pé torí pé àwọn forex yẹn kíní yẹn marketing yẹn kò lọ dáadáa pé kó fi 10,000 naira síbẹ̀ pé kó fi gba 80,000 mo ní rárá 30,000 naira tí mo fi síbẹ̀ yìí òun gangan ló ti tó fèmí mo bá wọn fà á títí wọn ò dá mi lóhùn the end of the day wọ́n yọra wọn kúrò nínú Facebook wọ́n block mi another forest kan ló tún wá ṣẹlẹ̀ tó já sí pé ó tiẹ̀ sì sójú mi lélẹ̀ ọ̀rẹ́ mi kan wà wọ́n ń pa àwọn ilé ní petroleum forest náà pera wọ́n ní Nàìjíríà làwọn bẹ́ẹ̀sì sí wá invest 50,000 naira tó bá invest 50,000 naira tó bá dijọ́ kejì wọ́n á fún ẹ ní 50,000 naira tó fi invest àti owó títí ẹ wá ṣe bẹ́ẹ̀ so wọ́n máa fi yẹn fẹ́ mọ́ra so wàá máa invest yẹn bó ṣe invest yẹn owó yẹn máa accumulate tó bá dásìkò tó bá ti gba gbogbo owó tó fẹ́ gbà yẹn bó ṣe invest 50,000 yẹn wàá tún fi another owó mi síbẹ̀ so tó wọ́n yẹn bá ti wá kàn lẹ́ báyìí wọ́n ti rí owó tó fẹ́ gbà wàá kàn rí pé wọ́n máa break kíní ẹni ìgbà tó bá máa fi dijọ́ kejì wọ́n á sọ fún ẹ pé kó lọ wọ́n á ní wọ́n ti block wọ́n ti close wọ́n á tún lọ open another one. àwọn forest tó ń ṣẹlẹ̀ nìyẹn ọ̀nà tó fi ń gbá àwọn èèyàn ní gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ fídíò mi ẹ bá mi share dáadáa ẹ jẹ́ káwọn tó jásí pé wọ́n ń wá owó gidi owó kíákíá ẹ lè jẹ́ o wọ́n gbọ́n jù yín lọ àwọn tó ń ṣe kíní ọ̀pọ̀lọpọ̀ wọn abroad ni wọ́n wà wọ́n ti kóra wọn jọ wọ́n mọ bó ṣe máa ń dá owó yẹn jọ wọ́n lè tó bí méjì mẹ́ta mẹ́rin wọ́n máa dá owó yẹn jọ owó yẹn náà máa kọ́kọ́ máa fi fún àwọn yẹn ní game wọ́n máa sọ fún pé kẹmẹ́rò wá ọ̀pọ̀lọpọ̀ táwọn bá invest 1 million naira wọ́n á ní tẹ́ bá mérò wá iye báyìí ni commission yín nínú owó tó máa fún yín ní owó yín so ẹ̀yin náà máa lọ invest àwọn èèyàn so tẹ́ bá ti wá invest ẹlẹ́yìn invest ẹ̀ òbí Nàìjíríà ṣe tó ẹlẹ́yìn invest pẹ̀lú wọ́n máa sọ fún yín pé kẹ́ máa share fún yàn ní kíákíá pẹ̀lú code kán lè mọ̀ pé látọ̀dọ̀ yín ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá lọ síbẹ̀ ó lè tó bí àwọn 500 àbí 300 àbí more than that àbí 700 tẹ́ máa invest ibẹ̀ ẹ wá wo iye owó tẹ́ máa invest lẹ́ni 50,000 naira àbí 100,000 naira torí wọ́n máa fún yín ní rate pé tẹ́ bá invest iye báyìí ló máa jẹ́ so wọ́n máa kọ́kọ́ dùn yín nínú ní for the first time wọ́n máa dùn yín nínú kó tó di pé ẹ invest yòókù tẹ́ bá ti gbowó alákọ̀ọ́kọ́ yẹn ní gbowó mi mọ́ o owó alákọ̀ọ́kọ́ tẹ́ gbà yẹn tẹ́ dá yẹn nígbà míì mọ́ gbogbo àwọn tẹ́ bá kó lọ síbẹ̀ ó ti di àsárà fún gbogbo yín wọ́n á gba owó yẹn lọ́wọ́ gbogbo everybody mo ní àwọn tó jásí pé wọ́n ti fall victim nínú kíní tó jásí pé kíní ẹ̀ ti jẹ́ wàhálà fún wọn bẹ́ẹ̀ ọlá pé wọ́n strong kò jẹ́ kó wà bẹ́ẹ̀ tí wọn ẹ má gbàgbé MMA tí wọ́n ṣe ń gbà kan ní Nàìjíríà ẹ wo báwọn yẹn ṣe fall victim níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ owó ẹlòmíì ló wà níbẹ̀ tí wọ́n rí gbàdẹ̀ lónìí wọ́n wà ní tansi báyìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ní brain yẹn láti abroad wọ́n á wá sí Nàìjíríà láti wá máa ṣe invest láti wá kó owó tí yín kò lẹ̀ ẹ ṣọ́ra yín ẹ má kó sọ́wọ́ lọ́wọ́ ẹ má torí pé ẹ fẹ́ lówó ògìgì tẹ́rí gbogbo eléyìí ara nǹkan tí Islam kọ́ ni òun náà ń pè ní rìbá owó èlé ni wọ́n ń pè nínú Islam ò faramọ́ owó èlé gbogbo ẹni tó bá ń ṣe tó bá post ẹ̀ sí ẹ lọ́dọ̀ dá padà fún wọn sọ pé ò ṣe owó èlé ni ìyá mi ọmọ ìyá mi ẹ̀gbọ́n mi brọ́dà mi tó bá post ẹ̀ sí ẹ sọ fún wọn pé ìwọ̀nba díẹ̀ tó ń rí tó fi ń jẹun yẹn ó tutù ẹ kọ́lọ́hún kó fi àbáríkà sí i mọ́ wá owó èlé yẹn tó ń wá yẹn òun ló máa fa àkóbá fún ẹ ẹ bá mi share fídíò yìí wọ́n pọ̀ lóríṣiríṣi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tricks màá gbé àwọn another trick wá fún yín mò ń ṣiṣẹ́ lérí trick tó ń lò lọ́wọ́lọ́wọ́ another trick tó ń tún lò lọ́wọ́lọ́wọ́ mò ń ṣiṣẹ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí
mo fẹ́ gbé àṣírí tíríkì yẹn fún yín. Àwọn báǹkì kéékèèké tó wà ní Nàìjíríà, àwọn báǹkì àwọn alájọ, ọ̀nà tó fi ń gbọ́ owó lọ́wọ́ èèyàn, wọ́n ti kó bá ẹlòmíì tẹ́lòmíì ò lè sọ̀rọ̀. Mo fẹ́ gbé tíríkì wọn jáde fún yín láìpẹ́ yìí. Ẹ wá bá mi share fídíò yìí. Mo fẹ́ rí fídíò yìí kó kọ́ àwọn èèyàn lọ́gbọ́n, káwọn èèyàn kẹ́kọ̀ọ́ níbẹ̀. So kó tún wá mú another one fún yín kẹ́ lè kẹ́kọ̀ọ́ bẹ̀. Ẹ ṣé gan, ẹ má kú sọ́wọ́.